Africa Content TV. olórin tí mọ̀mọ́ ti máa ń pọ́n àáfàá lé ọ̀gá wa ni ẹsẹ̀ wọn làwa náà ń tẹ̀lé wọ́n ti máa ń pọ́n àáfàá lé inú gbogbo álbọ̀mù gbọ̀ wá nínú Desperado wọn gbogbo wa là mọ́lẹ̀ bọ́ọ̀ bá gbọ́ dáadáa èèyàn rere làáfàá mi. wọ́n lè nílé káwọn ilé padà yí wọ́n lákòótó ìrọ̀rùn ní ọ̀sẹ̀. ṣé ká ti sùn ká tún jí lọ́jọ́ kejì pẹ̀lú àlàáfíà ṣé kò tó? ṣé iṣẹ́ wa tí ò ní ṣẹ́ mọ́ lọ́wọ́ Jíbọ́lá ṣé kò tó? ṣé ìṣọ́tà bó ti dùnú tí tẹ̀yẹ Jíbọ́lá Pasuma tá a gbà níta lọ́wọ́ àwọn tí ó ṣe kò tó? ẹ̀rọ àwọn Jíbọ́lá ẹ̀ máa bàjẹ́ àwọn ẹja Jíbọ́lá Pasuma. àdúgbò lajá ẹranko lajá ẹ máa bá alábùkún alábùkún. ogun lálábùkún Jíbọ́lá Pasuma ẹni ẹ̀tẹ́ lálábùkún. Báṣíò ẹ̀fọ̀n àtẹ̀fọ́n sí àbọ̀ yìí fún àwọn pípọ̀ wọn jọra lágbàgà wọn kì í ṣe tẹ́ Jíbọ́lá Pasuma. ẹ̀fọ̀n ìyẹn tó mi náà àbára àbí Jíbọ́lá. Hello, la femme. Kò sí oúnjẹ tẹ̀fọ́n lè jẹ Jíbọ́lá tó máa tẹ̀fọ́n. Kò wá lè sí irú ìyà tó lè jẹ fọ́n láéláé tó máa kéré bí ẹ̀fọ́n kó lè lábàgàmì àlàbí ẹ̀kọ́ dáadáa. ẹ̀fọ̀n ìyẹn tó mi yí wá nínú lẹ́fọ̀n ọba sọ ògúnlé làwọn ẹjọ́ mi ti tán. Kò sírú oúnjẹ kò sírú ayé kò sírú ìgbádùn tẹ̀fọ́n lè gbádùn Jíbọ́lá Pasuma tó máa tẹ̀fọ̀n. ẹ wá gbé dáadáa kẹ́ẹ̀dún yẹn o kò sírú ìyà tó lè jẹ fún Jíbọ́lá Pasuma. tó máa kéré bí ẹ̀fọn Pasuma ọlọ́pẹ́ òye lè Pasuma. Alábí wọn lè bàbá wọn. ẹ̀yin tèmi lórí ọ̀lẹ́ Alfa tani máa fi wé ẹ̀yin tèmi nìbàdàn Alfa tani máa fi wé Jíbọ́lá Pasuma àdúgbò wọn ni máa fi wé yín àmọ́ ládùúgbò bá tiẹ̀ yapa tó ń ṣe dáadáa fún àbí tí iyán tí
Sọ̀rọ̀ kọ́ sí ojúmọ́ ìyọ́kẹ̀. Àmọ̀lá ayé ojúmọ́ náà ń pọ́nà yorùkúkú nílẹ̀ àbákàmì àlàbí ẹ̀rín lọ́wọ́. Pẹ̀lú bí àbúlà alábàákàmà àṣetá ṣẹ́sí. Ẹni fẹ́ràn àrùn wẹ́wẹ́ òun làbákàmà àṣewà. Ẹni gbádùn ògùn fún làbákàmà àṣí àti payẹ̀. Ẹni jẹ́ràn màálù làbákàmà àṣí ló gbádùn ó wà. Ẹni tó jẹ́ jà làbákàmà àṣí àá. Oya apakọ, oya jẹ apá ńlá, oya jẹ abọ, oya jẹ abọkú. Bọ́dà ìjọba kọ̀ọ̀tọ̀ ní òkú nílà àbáká aláàbí ní yíwá. Tó bá ti jẹ́ torí ẹ̀yìn tí wà ní Ìbàdàn òkú nílà àbáká aláàbí àdúrótọ́. Adéyínká. Kájọ dúpẹ́ fọ́wọ́ lọ, aláṣẹ Grey Palacio Resort and Hotel. Ibẹ̀ láàyè, èmi ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kejìlá, 1st of December. Ọjọ́ Sunday ló bọ́ sójú ẹ̀. Àgbẹ̀ní Palacio Resort and Hotel Alábíà yẹn ní Ìbàdàn. Àwọn náà ń yọ àjà òbí fún mi gómìnà Bàkà àbí 57. Mẹ́ta òdínlọ́gọ́ta gómìnà Bàkà tẹ̀bí omi ta làwákà làwíà. Ẹ̀ta ní gọ́gọ́ta kẹ́ni ọmọ ẹranko tó ta làwákà làwíà yíwá. Gbọ́ ìta làwọn akúnlẹ̀ wọn lè yàrá. Happy 57. Mẹ́ta òdínlọ́gọ́ta tèmi òdìta ẹ̀ta ní tí. Oko tí ó ṣe double birthday lónìí, Abẹ́mi kan, àwọn ni wọ́n ń celebrate double birthday. Wọ́n ṣe celebrate Paso at 57. Wọ́n tún celebrate para the Great Palazzo Hotel ọdún kan pẹ̀lú ògbó ọlọ́run. Ìdùnnú ló fi pọ́dún kan tó bá máa sọdún méjì ní sínú ìbànújẹ́. Gbogbo apáta ìjẹ́ ká ṣe àmì fún wọn. Mr. Sport èèyàn ní yín látàná tó fi bèrè tó bá dọ̀la ọlọ́mọ yẹ ipò ònú èèyàn ọlọ́run bí i àgbàdo ọ̀fọ́ mọ́.